Adunyo Aladunyo Sadiat Ọmọdé bí sísàlàkọ́ obìnrin tó dára tó níwá tó rẹwà àpọ́n bí kúrẹ́ rẹwà lóbìnrin yìí fún jówó yìí mẹ́nu gùn àwọn Oriki ti gbé o Sadiat owó màmá pẹ̀lú mi o Muhammad Basit Muhammad Muhit ọdún ẹlọ́dẹ o kó mùsíkù yẹdùn àbúrò táyé kẹ́hìndé jìrì ara ìsokùn mọ́ gbọ́ dídùn ẹnu mi àwọn èèyàn ti dípọ̀ líádì ogún ọdún wọ́n máa wórí járe lé àwọn bàbá rẹ̀ lé bàbá wọn kì í bọ́ wọn lẹ́rù àwọn Oriki tí ń gbé o ọmọ Awori lákẹ̀sán ọmọ ọlọ́kọ nílùú ìṣẹ́rí ọmọ wájú ọlọ́kọ tí ń sọ́wọ́ ẹ̀yìn kùlé ọlọ́kọ wọn àti ìdìgbàlẹ̀kẹ̀ òwò gẹ́gẹ́gẹ́dẹ́ ọlọ́kọ wọn àtọ̀ yẹbẹyẹbẹ létí omi ọmọ káfọ́ pa wá ọmọ káfà jẹ wá ọmọ káàdọ̀ pánúkàdà jẹnu káwá fò gẹ́gẹ́gẹ́dẹ́ ọwọ́ wa kọ̀ délé ìṣẹ́rí Adunyo ó mọ̀ pé òní ọkọ̀ ọ̀dànù lóṣù ọ̀la ọkọ̀ ọ̀dànù lówó délé ó wá ní kí ní dórí ọkọ̀ káàkiri àsọyé àkẹsọ́ ní dọ́kọ̀ káàkiri ìwọ lọmọ àgbò dúdú bò lọ́jọ́ tí bàbá yín mú wọn náà kọ níjọ́sí tó sì ìdí funfun ó mọ̀ pé bí àkẹsọ́ òun ga jù wò bí wọn ò ga jù kúkú tẹ́ bí wọ́n bá ti ní ìbò àmúléwọ́ kékeré ọdẹ ni wọ́n ṣe nínú ilé bàbá tó bí ọlọ́mọ ọmọ lẹ́kẹ̀tù àkẹsọ́ kì í mí kí n ṣe pé sọ̀rọ̀ àmì kì í mí kí n lọ́wọ́ àkẹsàn kì í mí kí n lọ́la o kì í mí kí n rọ́ṣù ọmọ oṣù àkẹsàn nínú ilé àwọn bàbá rẹ̀ ní Adunyo okú ọdún Sadiat ogún ìyẹ̀dún àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ọdún yìí ọdún dùnú ló sì ìmọ̀ báwọn ṣe òní fojú sunkún ọmọ òní tọ́lọ́wọ́ sàré ọmọ níwòyí àmọ́dún ìgbà lèrè lẹ́ni àwọn lèrè lẹ́ni òrèrè ohun dùnú kó mọ ọba ògbé lágbọ́n lọ́rùn ọba àṣeyí sàmọ́dún bí wọ́n bá wá fi ọpẹ́ ta ní kórè ewì yìí kó mọ wí fún wọn wípé èmi náà ní èmi ní àjìndò ló kọ́ méjì àgbẹ̀ níjẹ́ bó bá dùn ní kékèké o kò sẹ́yẹ tó lè bá àpàròkè nínú oko èmi l'Akanke Chanter o ọmọ ẹ̀yìn ilé agbóbi ṣẹ̀ṣẹ̀ wà lójú ojú Ìjẹ̀bú ní mi ọmọ ẹ̀rẹ́ nìwà ó tún díjọ mi ó díjọ mi ó díjọ mi